A kú dédé àsìkò yìí, ìgbà yìí yóò tù wá lára lágbára Ọlọ́run, àmín. Ìròyìn fẹ́lifẹ́li náà ló ń dé sí ojú amóhùnmáwòrán yín láti iléeṣẹ́ wa ìròyìn fẹ́lifẹ́li online tv. Lónìí ti ṣe ọjọ́bọ̀ Thursday 20 nínú oṣù kẹta ọdún 2025. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ tó gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn-ún, à ń bọ̀ wá ní ṣókí. Ìròyìn fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Rivers tó tún ti fìgbà kan jẹ́ alákòóso fún ìgbòkègbodò ọ̀rọ̀ ọkọ̀ ní orílẹ̀-èdè wa Nàìjíríà, Rotimi Amaechi ló ti bu ẹnu àtẹ́ lu ìgbésẹ̀ ààrẹ Bọ́lá Tinubu lórí ọ̀rọ̀ ìpínlẹ̀ Rivers tí ààrẹ Tinubu kéde rẹ̀ lọ́jọ́ Ìṣẹ́gun ọ̀sẹ̀ yìí wípé kí Fubara àti igbákejì gómìnà ní ìpínlẹ̀ náà Ngozi àti àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ náà kí wọ́n lọ rọ́kúnlé fún odidi oṣù 6 títí di ìgbà tí wọ́n fi rí ìyanjú sí gbogbo àwọn aáwọ̀ èyí tó ń ṣẹlẹ̀. Amaechi ní irú ìgbésẹ̀ yìí jẹ́ nǹkan tí ò sí lábẹ́ òfin, ó tún wá jẹ́ ìgbésẹ̀ ìmọ̀tara ẹni nìkan àti ìgbésẹ̀ eléyìí tó ti mú ìfura dání o. Ó ní tá a bá lọ wo ìwé òfin orílẹ̀-èdè yìí 188, ó ní eléyìí tí wọ́n gbé kalẹ̀ lọ́dún 1999, ó ló hàn gbangba wípé ìjọba àpapọ̀ látọwọ́ ààrẹ orílẹ̀-èdè kò ní ipá àti agbára láti yọ gómìnà àti igbákejì tó fi mọ́ àwọn ọmọ aṣòfin kúrò lórí ipò látàrí wípé gómìnà àti àwọn ọmọ aṣòfin wọ̀nyí ìbò òun ló gbé wọn wọlé o. Ó ní nǹkan kan ṣo èyí tí ààrẹ lè ṣe tírú ọ̀rọ̀ báyìí bá ṣẹlẹ̀ ni wípé kó gbé àwọn ìgbésẹ̀ láti wá ojútùú sí irú wàhálà yìí, tàbí kó gba ìlànà òfin láti kì í nílọ̀ tàbí láti yọ wọ́n lórí ipò. Ó ní àṣẹ wàá èyí tí Tinubu pa yìí jẹ́ nǹkan eléyìí tó lè ba ètò ìṣèjọba àwarawa jẹ́, tó sì lè dá wàhálà òun lásìgbò sílẹ̀ ní orílẹ̀-èdè tàbí ní ìpínlẹ̀. Gẹ́gẹ́ bí Rotimi Amaechi bó ti fi ọ̀rọ̀ náà léde lánàá ti ṣe ọjọ́rú Wednesday, ó wá ní irú àwọn nǹkan wọ̀nyí òun rọ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà láti tètè wá wọ̀rọ̀ kan fi ṣàdá bí wọn yóò ṣe padà nípa dídá Fubara, igbákejì rẹ̀ àti àwọn aṣòfin tí wọ́n yọ kúrò lórí ipò láti dá wọn padà sórí ipò náà kí wọ́n lè jẹ́ kí àlàáfíà kó jọba ní ìpínlẹ̀ Rivers. Arákùnrin kan rèé tí ṣe ẹni ọdún 53 53 years, èyí tí orúkọ rẹ̀ ń jẹ́ Olóyèdé David ni wọ́n ti mú o. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ti rọ́wọ́ tó báyìí látàrí ìwà àfọwọ́rá èyí tí bàbá ẹni ọdún 53 ọ̀hún tó wò nípa jíjí ohun mímu pineapple tí í ṣe ọ̀pẹ̀yìnbó nínú oko àgbẹ̀ ẹgbẹ́ rẹ̀ eléyìí tó wà ní orílẹ̀ Ìlúgùn ní ìjọba ìbílẹ̀ Ọ̀dẹ́dá ní ìpínlẹ̀ Ògùn. Gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún, nígbà tí aṣojú kọ̀ròyìn ilé-iṣẹ́ wa ìròyìn fẹ́lifẹ́li online tv tó ṣe àbẹ̀wò sí orílẹ̀ Ìlúgùn ní ìjọba ìbílẹ̀ Ọ̀dẹ́dá jẹ́ lábọ̀ wípé Olóyèdé David àgbẹ̀ lòun náà, ṣùgbọ́n tó lọ sínú oko àgbẹ̀ ẹgbẹ́ rẹ̀ láti lọ rí jí àwọn ọ̀pẹ̀yìnbó ọ̀hún ká, eléyìí tó jẹ́ pé àpò ọ̀nà 3 ọ̀tọ̀ọ̀tọ̀ ń ló di ọ̀pẹ̀yìnbó ọ̀hún sí o, láláìmọ̀ pé bá àti yọ́só náà là yọ́gbọ̀. Lásìkò tí David tó ń ṣiṣẹ́ ibi yìí, ọ̀kan nínú àwọn àgbẹ̀ tóun náà wà nínú oko rẹ̀ tó ń ṣiṣẹ́ ló kó fèrè David bí ti jí àwọn ọ̀pẹ̀yìnbó pineapple ọ̀hún ká tó ń dì sínú àpò, èyí tó mú ọ̀gbẹ́ni náà láti lọ rèé pariwo fún àwọn akẹgbẹ́ rẹ̀ yòókù tí wọ́n ń bẹ nínú oko tí wọ́n ṣiṣẹ́ o wípé kí wọ́n wá wo ohun tóun rí, kí wọ́n wá wo Olóyèdé David eléyìí tó ń jí ọ̀pẹ̀yìnbó ẹlòmíì ká nínú oko olóko kó tó di wípé wọ́n fi ọwọ́ òfin mú. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ o, ẹni tó ní ọ̀pẹ̀yìnbó ọ̀hún òun náà ni ọ̀gbẹ́ni Ọlá Ọmọ́táyọ̀ eléyìí tó wá láti Iléṣà ní ìpínlẹ̀ Ọ̀ṣun, ṣùgbọ́n tó jẹ́ wípé Ìlúgùn orílẹ̀ ibẹ̀ ló fi ṣebùgbé tí sì dá oko rẹ̀ jẹ́jẹ́
léyìí lérògbà wípé òun yóò kó èrè pineapple eyín ọ̀pẹ̀yìnbó èyí tóun gbìn láláìmọ̀ wípé Olóyèdé David ó ti yọ kẹ́lẹ́kẹ́lẹ́ lọ sínú oko rẹ̀ láti lọ rèé bá kó èrè oko ọ̀hún, ṣùgbọ́n tí ọwọ́ pálábá David tó ṣekò sí ọwọ́ àwọn ènìyàn èyí tí wọ́n ra mú tí wọ́n sì fà lé iléeṣẹ́ ọlọ́pàá lọ́wọ́. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ti ní báyìí láìpẹ́ láìjìnà wọn yóò gbé ọ̀gbẹ́ni ọ̀hún lọ sí ilé ẹjọ́ láti wá ṣàlàyé ohun tó rí lọ́bẹ̀ tó fi wà rọ́wọ́ pẹ̀lú ìwà àfọwọ́rá olè eléyìí tí àgbẹ̀ tó hù sí àgbẹ̀ ẹgbẹ́ rẹ̀. Ọ̀pọ̀ àwọn èèyàn ló jọ́lọ́wọ́ bá nípè níbi ìṣẹ̀lẹ̀ ìdúngbàmù eléyìí tó wáyé o látàrí ọkọ̀ àjàgbé èyí tó ń gbé epo èyí tí ìjánu ọkọ̀ náà daṣẹ́ sílẹ̀ kó tó di wípé awa ọkọ̀ àjàgbé tó gbé epo ọ̀hún ó lọ rọ́lu àwọn ọkọ̀ kéékèèké tó jẹ́ ọkọ̀ ayọ́kẹ́lẹ́ o èyí tó mú kí ọkọ̀ àjàgbé èyí tó gbé epo náà kó dàyàdélẹ̀ kó sì gbaná. Ìṣẹ̀lẹ̀ yìí tó ṣẹlẹ̀ nílùú Àbújá ní ìrọ̀lẹ́ ọjọ́rú Wednesday gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá àti àjọ tó rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì tìlú Àbújá tí ṣolú lórílẹ̀‐èdè wa Nàìjíríà bí wọ́n ti fi ọ̀rọ̀ ọ̀hún léde. Wọ́n ní ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ ní agbègbè orí afárá Kárú nílùú Àbújá o lásìkò tí ọkọ̀ ọ̀hún tí ìjánu rẹ̀ tó daṣẹ́ sílẹ̀ èyí tó mú kí àwa ọkọ̀ náà kó lọ larí mọ́ àwọn ọkọ̀ ayọ́kẹ́lẹ́ èyí tó jẹ́ wípé wọ́n ń bẹ níwájú rẹ̀ síwájú kó tó di ipò ọkọ̀ ọ̀hún ó buná tó sì jó àwọn ènìyàn lájòrùn èyí tó jẹ́ wípé lọ́wọ́ yìí wọn ò tí ì lè sọ àkọọ́lẹ̀ iye èèyàn eléyìí tó bá ìṣẹ̀lẹ̀ lọ́nà nílùú Àbújá. Ìṣẹ̀lẹ̀ yìí tó wáyé o lórí afárá Kárò eyín lójú òpópónà márosẹ̀ eléyìí tó wà láàrin Kúgbó àti Ìyáyà nílùú Àbújá eyín ní Àbújá Kéfì lójú òpópónà márosẹ̀ ọ̀hún. Wọ́n ní agbègbè Ìyáyà níṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀. Iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ náà àti àjọ èyí tó rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ẹ̀ka tìlú Àbújá wá sọ fún àwọn ènìyàn kán dákun dábọ̀ kí wọ́n máa ṣe àkíyèsí àwọn ọkọ̀ èyí tí wọ́n ń lò síwájú kí wọ́n tó gbé sójú ọ̀nà láti máa lò ó fún iṣẹ́ òòjọ́. Nǹkan bíi aago 7 ó kọjá ìṣẹ́jú 14 ni wọ́n ní ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ nílùú Àbújá lọ́jọ́rú lọ́wọ́ ìrọ̀lẹ́ ọjọ́rú ọ̀sẹ̀ èyí tí a wà yìí ti ṣe ọjọ́ 19 oṣù kẹta ọdún èyí tí a wà nínú rẹ̀ yìí. Báyìí ọ̀kan nínú àwọn gbajúgbajà adẹ́rìn-pòṣónù Mark Angel òun mà ló ti rawọ́ ẹ̀bẹ̀ sí gbogbo àwọn olùgbé ìpínlẹ̀ Rivers pàápàá jù àwọn ọ̀dọ́ láti dákúndábọ̀ kí wọ́n jìnnà sí ìwọ́de ìfẹ̀hónúhàn èyí tí wọ́n fẹ́ ṣe lórí ìgbésẹ̀ ààrẹ Bọ́lá Ahmed Tinubu bó ṣe kéde ìpínlẹ̀ Rivers gẹ́gẹ́ bí state of emergency èyí tó wáyé tí ààrẹ kéde rẹ̀ lálẹ́ ọjọ́ ìṣẹ́gun ọ̀sẹ̀ tá a wà nínú rẹ̀ yìí èyí tó mú Mark Angel tó jẹ́ ọ̀kan nínú àwọn adẹ́rìn-pòṣónú lórílẹ̀‐èdè yìí tó ní òun ti ń gbọ́ wípé àwọn ènìyàn fẹ́ ṣe ìwọ́de ìfẹ̀hónúhàn. Ó ní ọ̀rọ̀ tí ń bẹ nílẹ̀ yìí àmọ́ tí ò wára ẹran ni ó lóun rọ àwọn ọ̀dọ́langba ẹgbẹ́ òun láti dákúndábọ̀ kí wọ́n jìnnà sí ìwọ́de náà. Ó ní ọ̀rọ̀ ìjọba sí ìjọba ni ó ní àrà tó bá sì wù wọ́n ló yẹ kí wọ́n fi ara wọn dá ó lámọ̀ tá a bá wò dáadáa ó ní kò yẹ kí ìjọba àpapọ̀ lábẹ́ ààrẹ Bọ́lá Tinubu kí wọ́n gbèrú ìgbésẹ̀ ńlá èyí tó tóbi yìí lórí ìpínlẹ̀ Rivers èyí tí wọ́n fi yọ gómìnà igbákejì rẹ̀ àti àwọn tí wọ́n jẹ́ aṣòfin ìpínlẹ̀ náà tí wọ́n fi yọ wọ́n nípò. Ó lámọ̀ bá a bá ní ká túwò ní ìdàkejì ó ní gbogbo ìgbà ni àwọn gómìnà máa ń ní àǹfààní àti ẹ̀tọ́ láti lọ rèé rí ààrẹ ní ilé ààrẹ tó ń bẹ nílùú Àbújá. Ó ní síwájú àsìkò yìí lọ́pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ ló ti ń jẹyọ láàrin ìjọba ìpínlẹ̀ Rivers àti ìjọba àpapọ̀. Lákòótán nínú ọ̀rọ̀ Mark Angel ó ní òun rọ gbogbo àwọn olùgbé ìpínlẹ̀ Rivers gẹ́gẹ́ bí wọ́n ti mọ̀ wípé ọ̀kan nínú àwọn ọmọ ìpínlẹ̀ Rivers lòun náà jẹ́ ó lóun rọ gbogbo àwọn olùgbé ìpínlẹ̀ ọ̀hún pàápàá jù àwọn ọ̀dọ́ láti dákúndábọ̀ kí wọ́n má ṣe ìwọ́de kankan bí tí hùn kó kéré mọ́ tó nítorí ọ̀rọ̀ tó ń bẹ nílẹ̀ yìí ọ̀rọ̀ ìjọba sí ìjọba ni. Ó ní wọn yóò yanjú rẹ̀ bí ìtùbí ìnùbí bí àsìkò bá tó.
mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa bí láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní health is wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ní sétí, torí gbogbo lọ́gbọ̀n àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí. Oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà, ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe, ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited fún ìwòsàn fún àwọn oníbìísí. Kò tó síbẹ̀ o, a ní ọ̀pọ̀lọpọ̀ oògùn tí a ṣe létò fún ẹni tó bá jẹ́ ẹni tó bá ní ikùn gbẹ̀ndù tó jẹ́ pé ọ̀rá ti pọ̀ jù lára ẹ̀, ó máa bá wa burn fat, a pè ní X2 burn fat fún obìnrin. Lákòótán nínú ìròyìn wa fún tòní, ọ̀kan nínú àwọn òṣèré sinimá àgbéléwò elédè Yorùbá èyí tí wọ́n mọ̀ sí Bùkọ́lá Awóyẹmí tí gbogbo èèyàn mọ̀ sí Bùkọ́lá Arúgbà, òun mà ló ti sọ̀rọ̀ lẹ́yìn ọdún bíi méjì èyí tí òun pẹ̀lú ọkọ rẹ̀ èyí òun Adédàmọ́lá Ọlátúnjì tí wọ́n kọra wọn sílẹ̀ gẹ́gẹ́ bí ọkọ àti ìyàwó. Arúgbà ló sọ̀rọ̀ fún ìgbà àkọ́kọ́ lórí ètò kan eléyìí tóun ti ká lára rẹ̀ tó ṣe lórí ìkànnì ayélujára YouTube rẹ̀, ibi tí àwọn olólùfẹ́ tí wọ́n jẹ́ olólùfẹ́ rẹ̀ tí wọ́n ti ń béèrè ọ̀pọ̀lọpọ̀ ìbéèrè kí lohun tó fà á èyí tó ṣẹlẹ̀ láàrin pẹ̀lú Dàmọ́lá Ọlátúnjì àti Bùkọ́lá Arúgbà tí wọ́n fi kọra wọn sílẹ̀ lẹ́yìn tí Ọlọ́run ti fi ìbejì làǹtìlanti táwọn lọ́rẹ̀. Arúgbà sọ̀rọ̀ ilẹ̀kùn ó láàmú ọ̀rọ̀ kan ṣo péré tóun yóò tẹnumọ́ ni wípé ohun gbogbo ló yé Ọlọ́run ó ní síwájú kó tó di pé wọ́n kọra wọn sílẹ̀ yìí, ó ní gbogbo ọ̀nà ńlòun ti gbà, gbogbo agbára ńlòun ti sà láti lè jẹ́ kí ìgbéyàwó tó wà láàrin pẹ̀lú Ọlátúnjí kó lè fẹsẹ̀ múlẹ̀, ṣùgbọ́n tó jẹ́ pé kọ̀ báyìí náà bí ìgbà òyìnbó fẹnu ọkọ̀ tì sí èbúté ni. Ó ní òun lọ̀rọ̀ òun já sí ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ti ń gbé ìròyìn ẹlẹ́jẹ̀ káàkiri, ṣùgbọ́n ohun tóun mọ̀ ní wípé òun sa gbogbo ipá àti agbára láti lè jẹ́ kí ìgbéyàwó ọ̀hún kó dúró símú bí òkè Olúmọ, ṣùgbọ́n tó jẹ́ wípé ńṣe ló forí ṣánpọ́n bẹ́ẹ̀ bá sì gbàgbé inú ọdún 2023 ní Bùkọ́lá Arúgbà àti Dàmọ́lá Ọlátúnjì ni wọ́n kéde wípé tó níyìn ni Olúwa ràn wọ́n lọ́wọ́ dé orin Ebeneseri ń làwọn méjèèjì kọ wípé okùn ìfẹ́ tó ń bẹ láàrin àwọn méjèèjì ń ló túká báyìí tí wọ́n ti gé. Bùkọ́lá Arúgbà ní nǹkan kan èyí tó inú òun dùn sí jù ni wípé ọmọ tó pa àwọn pọ̀, ó ní Ọlátúnjí ó ń ṣe ojúṣe rẹ̀ gẹ́gẹ́ bí bàbá sí àwọn ọmọ rẹ̀, olóhun náà tóun sì jẹ́ ìyá, òun náà ń sa gbogbo ipá àti agbára láti ṣe ojúṣe òun gẹ́gẹ́ bí ìyá sí àwọn ìbejì yìí. Ó ní èyí jẹ́ nǹkan tí inú òun dùn nítorí láti ìgbà tí àwọn méjèèjì tí wọ́n ti túkà, ó ní ẹ̀tọ́ tó yẹ kó ṣe ní Dàmọ́lá ń ṣe lórí àwọn ọmọ tọ́lọ́hun fi ta wọ́n lọ́rẹ. Tó ẹ̀yin èèyàn wa, ìròyìn wa kò ní jù báyìí lọ fún tòní. Títí dìgbà míì tẹ́ láǹfààní láti gbọ́ tún rè míì, mo gbà ládùúrà yìí pé ìbànújẹ́ ò ní kàn wá lágbára Ọlọ́run. Fúnmi Adénúgà lẹni tó mú ìròyìn wá sí ojú amóhùnmáwòrán yín. Ẹ ṣeun fún ìfẹ́ tẹ́ ẹ ní sí wa. Ire o. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè.